Àwọn tó lọ gbádùn lọ.
ìsìn náà ó yá Olúwa ẹgbẹ́ ìṣàkóso láàrin wa lónìí bàbá ẹjẹ́rìí ara yín ọ. Ohun gbogbo tá a ṣe ó yá Olúwa lọ́wọ́ agbára rẹ̀ ọ. Lẹ́yìn ohun gbogbo ní ti ṣe gbé bá ọpẹ́ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. We don't know what everyone knows. Àwọn ọmọ ẹ má yà ṣáájú bàbá wọlé. You are going back to the entrance of the church. Children, ẹ má ṣáájú bàbá wọlé o. Ẹnikẹ́ni nínú yìí kò gbọdọ̀ ṣáájú bàbá wọlé o.
ìyàwó àánú bàbá ara ìgbà dánilọ́gbọ̀n oṣù. jẹ́ ká jókòó Reverend J.S. Ganiyu wọ́n darí wa nínú àdúrà ọpẹ́ bí a ṣe ń tẹ̀síwájú prayer of thanksgiving. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá sọ pé Ọlọ́run gba ọpẹ́ wa. Ayẹyẹ fún àǹfààní mìíràn tí a tún rí gbà ní àkókò yìí. Olúwa ẹ ṣé, Olúwa ẹ gba ọpẹ́ wa. Torí pé adájọ́ ọjọ́ náà kò láyọ̀. Olúwa ẹ ṣé, Olúwa ẹ gba ẹ̀yìn wa. Fún àtìgbà tí bàbá àti màmá Ọ̀ṣọ́gádé ti lọ, àdúpẹ́ torí pé ohun ibi kankan ò ṣẹlẹ̀. Àdúpẹ́ fún wa agbára yín lórí ìdílé. Àdúpẹ́ ọjọ́ náà ti ẹ dì mú. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run gba ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé ayé wa, gbogbo ohunkóhun tí ò lè jẹ́ kárí wà láàyè yín láàrin wa nínú ètò alẹ́ àìsàn nígbàgbọ́ fún bàbá àti màmá Ọ̀ṣọ́gádé, Olúwa ẹ fàánú dáríjì wá. Gbogbo ìfara òkùnkùn, ipá òkùnkùn láyìíká àti agbègbè, Olúwa ẹ dì wọ́n nígbè kan. Àgbàdúrà pé gbogbo ọkàn tí ó lò lónìí ẹ kún wọn fún agbára. Ọwọ́ agbára ọwọ́ yín ẹ fi gbé wa ró. Fún gbogbo ọkàn tó ń bọ̀ nítorí ètò yìí, má jẹ́ kẹ́nikẹ́ni ó kóbi lọ́nà, má jẹ́ bí ó pẹ́nikẹ́ni.
ní
ìbùkún ní fáwọn òkú tí ó kú ní Olúwa bẹ́ẹ̀ ni ẹ̀mí wí nítorí wọ́n sinmi kúrò nù làálàá wọn kí sì tí ọba ògo ìwọ ni ọmọ ayérayé ti bàbá nígbà tí ìwọ ṣẹ́gun ikú náà ìwọ fi ìjọba rẹ sílẹ̀ fún gbogbo àwọn onígbàgbọ́ nítorí náà má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ nítorí àánú àti ìgboyè Jésù Kristi Olúwa ẹni tí ògo wà fún láti ṣiṣẹ́ lọ àti títí láéláé àwọn ọmọ ó yá ní sísẹ̀ntẹ̀lé jẹ́ ká sọ̀rọ̀ erùpẹ̀ fún erùpẹ̀.